Ibo ni ká tiẹ̀ ibo láti ẹ̀ já sí táwọn sọ pé ibo láti fẹ́ bẹ̀rẹ̀. Àmúbọ́ our market ọlọ. Ẹ̀yin èèyàn, avoid one thing in this life. Ṣé rí ọ̀rọ̀ donation avoid ẹ̀ tó bá mọ̀ pé o fẹ́ ṣẹ̀sìn awọ́rò lórí social media. Ọ̀rọ̀ donation avoid it. If you love yourself, má ganu sí. Especially tó bá ti rí pé àwọn èèyàn odó like Dorcas and co wọn ò sọ anything, ṣàrọ̀ra avoid ẹ̀. Má rò pé ó fẹ́ fi pa star. Àbí mo ti rí nǹkan tí máa fi mú wọn. Wàá má ṣẹ̀ sí wọn. Amebo our market. Ẹ̀yin tẹ́ bá rántí. Alábìkẹ́ àti Tọ́pẹ́ Tẹ́mù ìyẹn mẹ́gà. Náà ti bẹ̀rẹ̀ sí bára wọn jà láti nǹkan tẹ́mi tí ẹ̀ sọ ní pé first to begin with ìjà wọn yẹn máa ń fọ́ ní ìsinmi I swear to God wọ́n máa jà lẹ́nìí wọ́n máa jà màlà lọ́la wọ́n máa jà lẹ́nìí wọ́n máa jà màlà lọ́la ṣé wọ́n dẹ̀ pé wọ́n mú yàn ṣeré so èmi tẹ̀ sọ pé ẹgbẹ́ kó ṣì tó bá jà lẹ́nìí ẹ máa rí wọn lórí ọ̀kadà lọ́la ọ̀kadà ẹ̀yọ kan làwọn méjèèjì máa fólé o wọ́n máa wò pé irú ẹ̀mí kẹ́mi wo ló ń bá àwọn ọmọdé yìí lónà but honestly speaking kò tẹ̀ sẹ́nibọ̀dì tó fọ́ bọ́ṣẹ́ mọ́ lápá òsì lápá abẹ yẹn àwọn ti rí kọ́ńtẹ́ǹtì o wọ́n ti jánu donation lójú Amebo òun ti rí nǹkan san tẹ́ bá rí bó ṣe pakuru mọ́ mo ní báwo ni Amebo báwo ló ṣe wà senseless báyìí ìjà tó bá sórí jẹ́ sọ kíní kọ̀ọ̀kan ìjà tó bá ti rí Dorcas tó fẹnu sí ìsítọ́rì gbàgbé ògbọ́n ọlọ́run ògbọ́n ó ti bẹ̀rẹ̀ sí post tẹ́lẹ̀ ṣe bọ́n sọ wípé owó ò lè save wọ́n máa bára wọn jà na so everybody dey look them ṣe bọ́n ò sọ ṣe bọ́n máa túká last na so everybody dey look them ìjà tó bá ti rí especially ìjà odó tí Dorcas ò dá sí àwọn Daddy Infinity mọ́mí gbé bọ́dì àwọn Daddy adé tọ́wọ́n bá ti dá sí má take it serious ṣàrà máa wò ó tí àjẹbẹ́ ó máa ṣe kí ni ó máa ṣẹ̀sìn àwọ̀rọ̀ Dorcas ò sọ anything so èmi gan wò ọlọ sórí Dorcas Dorcas burú Dorcas ò sọ anything ó ti mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ náà nìyẹn kò yá sọ nǹkan kan rọra fi yín lẹ̀ pé ẹ fi wọ́n lẹ̀ o ẹ jẹ́ kó máa ṣe bó ṣe wù wọ́n o ẹ má dá wọn lóhùn o kò sọ nǹkan kan ṣe ló ń wò kò sọ nǹkan kan ṣe nínú Amebo ń dùn pé òun ti rí nǹkan sọ òun máa gẹ̀ẹ́tì wọn òun ti gẹ̀ẹ́tì wọn gbogbo ẹ̀ lákàn wò báyìí àṣẹ ẹ̀ mọ̀ pé ṣe ni Alábìkẹ́ àti mẹ́gà àwọn mú wa ṣeré ni Alábìkẹ́ fẹ́ ṣe fíìmù ọmọ ọlọ́mọ tó ti gbọ́n Alábìkẹ́ fẹ́ ṣe fíìmù bó ṣe lọ dájà alẹ́ nìyẹn so that you can talk about her so that she will be able to ṣe kíni tajà ẹ̀ gbogbo Amebo dèrè òun ti rí kọ́ńtẹ́ǹtì o ìgbà tí Amebo wá mọ̀ pé ṣe ni wọ́n mọ̀ òun ṣeré ṣe mọ̀ kọ́ támẹ̀bọ̀ ṣe Amebo ò wà lè sọ nǹkan kan mọ́ ọlọ́run Amebo kò dẹ̀ yẹ kójú ẹ̀ máa rí ibi tó ń rí ìyọ̀lọ́ míì tí ẹ mọ̀ àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí Amebo kò yẹ kí ojú ẹ̀ kó máa rí gbogbo nǹkan tó ń rí yìí náà ṣé o ti rí ilé ayé ẹ̀ tá a bá ń sọ fún ẹ ò ní gbọ́. Are you seeing yourself now? Do you see how you look ridiculous? Wọ́n wá sọ ẹ́ sáàrin. Wọ́n ò tí parí ìjà yẹn o, ẹ máa gbọ́. Àwọn méjèèjì lọ dájà, wọ́n dìídì bára wọn jà ni o. Wọ́n mọ̀ bára wọn jà torí wọ́n fẹ́ kálábìkẹ́ ta fíìmù. Amebo dẹ̀ ti sọ pé ṣe bóun sọ Amebo ṣe ni Amebo wọ́n ní téèyàn bá gbé jókòó sí di igi yìnyín bí Amebo ṣe gbé jókòó sí ọ̀rọ̀ donation ni tó ń ṣọ́ wọn pé eṣiṣi ti fò bẹ́yẹn atẹ́gùn ti fẹ́ bẹ́yẹn bó ṣe nìyẹn o bí hunter ṣe mọ àwọn South African tó wọṣọ hunter yẹn bí Amebo ṣe ń ṣe lórí ọ̀rọ̀ àwọn donation nísìnyí ojú wèrè ti bó wọn ò lè ṣe kíni kò lè sọ nǹkan kan mọ́ kò lè sọ ìgbà tó ti rí pé ayé ti rí ìdí òun kò lè ṣe kíni kò lè sọ nǹkan kan mọ́ it's so funny
ẹ jẹ́ aka nǹkan tí aṣẹ́wó plug sọ ṣé mo pé aṣẹ́wó plug mo sọ fún yín aṣẹ́wó plug ló máa pa yín lórí social media torí update náà wọ̀ta ó ní àmúbọ́ alámùbọ́ ẹni táyé ò yẹ ó ní did you just run away from I am Alabike unbelievable ṣe rí Amebo ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò understand kíní kan pa social media òun rò pé bó bá ṣe rí kóun tètè gbé kóun gbé wàá kọ̀ di òsínwín wọ́n á sọ ẹ́ di òsínwín they will not be playing on your intelligence orí bí Alábìkẹ́ kékeré yẹn bó ṣe play on your intelligence ó sáré sá kúrò ń bẹ ìgbà tó ti rí pójú ti tiẹ̀ wípé what I order versus what I got in Alábìkẹ́ ò kì í these people created a fight and you wo bó ṣe wo bó ṣe tẹ́ra ẹ̀ Amebo wo bó ṣe tẹ́ra ẹ̀ lójú tiẹ̀ Alábìkẹ́ àti ọmọ ọlá ti fẹ́ bára wọn jà kó tètè gbé kí ló ń ṣẹlẹ̀ sí ṣe bóun sọ fún ẹ̀dọ̀kásì ṣe bí everybody just dey sit down dey drink wine dey look you pé wàá tẹ̀ àwọn tó ti gbọ́n they know how to máa sọ fún yín ojú nation ló ń control social media they know how to twist your brain Amebo orí bó ṣe jápa ni they know how to twist your brain ó ní kí ló fa long resignation epistle kò ní jápa kẹ̀ kò ní jápa lọ́wọ́ ìlégbè tó sọ pé mẹ́ta lọ́kàn lòún ṣe kò ní jápa báwo they will render you useless ẹ gbàgbé Odo Nation ẹ gbàgbé ẹ má máa ṣe mọ ọkọ tó ṣẹlẹ̀ mọ̀mọ́ gan rí pé ó dán wò ó rí pé rere lolúwa mọ̀mọ́ yín ó dán wò ó rí pé rere lolúwa wọ́n á sọ ẹ́ di wèrè ọ̀sán gangan wàá já wèrè sórí social media ni kò ní kọ epistle kẹ ṣóṣe ń kọ epistle ni rí gbà tí Dorcas kò sẹ́nìbọ̀dì tó le òun náà ló jáde tó lòun máa rán Dorcas lọ kó máa òun náà ló tún jáde tó lòun ti fi ilẹ̀ òun ò ṣe mọ́ òun náà ló jáde tó lòun máa gbé Alábìkẹ́ àti kínní wọn ti ń jà òun náà ló tún jáde tó tún kọ epistle ó ní mọ bí tó fẹ́ yà sí that is just it because they understand the game on social media gbogbo drama tí Alábìkẹ́ àti Megan ṣe yẹn is called a drama nǹkan tí ò wáyé mi ni pé how can you fall for it when this thing has already happened before how can you people fall for that when it has already happened before and they finish it they were eating amala together in the same plate wo wọ́n sọ fún yàn ó ní oníkókó lójú you go nowhere you must talk about Alabike Nimi and mega testimony publicity na water bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá mọ̀ jẹ́ tètè máa sọ fún yín sí Alabike ń ṣe fíìmù lọ́wọ́ kò ní pẹ́ jáde lórí YouTube máa share so kò tiẹ̀ ṣe pé mi ìmọ̀ bí tó wà mí rí Alabike wà lórí YouTube so ibẹ̀ náà ni wọ́n máa gbé fíìmù ẹ̀sìn. You are giving them publicity nǹkan tó fẹ́ nìyẹn they wanted engagement and they know that orí Amebo ti gbà bọ̀dẹ̀ let us twist this one's brain ẹ rí pé màmá ti rọra jápa ọ̀rọ̀ àfihàn lẹ̀ màmá ò sọ anything torí màmá ti fall rí ìwà Amebo ìdẹ́ ló ti mọ̀mọ́ o tí màmá fi fall tó fi bọ́ sínú tàkúté tí màmá fi bọ́ ẹ rí pé màmá ò lè sọ nǹkan kan mọ́ màmá rọra fi ẹ́lẹ̀ nísìn na you dey come na you dey go they no invite you they no chase you ìwọ ló máa gbére ẹ wá ìwọ ló máa tún máa sá lọ wọ́n wá render ẹ very useless on social media. Only let your almanjiri send voice note yo no publicity is bad publicity care Alakija must trend bẹ́ẹ̀ ni I think that's the title of the movie of Alabike Alakija must trend you must trend am wo bí ọmọ kékeré yẹn ṣe control ẹ nǹkan tí wọ́n sọ fún yín àríjẹ nídìí ìbàjẹ́ lójú tiẹ̀ báyìí kó tètè gbé káwọn èèyàn tètè rí pé àwọn trend they played on your intelligence Amebo Alabike played on your intelligence ó ti bá polówó ọjà ó tún bá polówó fíìmù ẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé àkòdí nǹkan kan ó ti ṣògónù no be you dey advertise for èèyàn tó ti ṣògónù sí
wọ́n ti fi 500,000 gbogbo lọ́wọ́ Àbíkẹ́. Ṣé ẹ̀yin kọ́ lẹ́yìn advertise fún yàtọ̀? You go work. Tó o bá tẹ̀ ní ṣiṣẹ́, wọ́n máa pe ìṣẹ̀dá ẹ̀ Amebo láti ṣiṣẹ́ yẹn. Ìwọ ló máa ṣe, ta ló fẹ́ ṣe? Ìwọ ló máa gbé ẹrù yẹn, ìwọ ló máa di ẹrù yẹn lé lórí sẹ̀. Kì í ṣe pé kíní. Ẹlẹ́dàá ẹ̀ máa ṣe like your spirit go do am. Ẹlẹ́dàá ẹ̀ máa gbàbọ̀dè lórí kíní ìṣẹ́. Wàá ṣiṣẹ́ f'Alábìkẹ́ jẹ. Bẹ́ẹ̀ ni lórí social media ẹni kì í ṣe pé kíní. Ó máa wo ojú gbogbo wa ló máa ṣe. Ìwọ náà máa ránṣẹ́ ẹrú yẹn. Ó ní polówó kẹ̀. Thank you for the free advert. Anyways, Shebi will tell you. Thank you for the free advert. Kì í ṣe gbogbo nǹkan ní kí o máa ṣe ọ̀kánjú wájú. Mo fẹ́ mi lé, mo fẹ́ mu wálẹ̀. Mo fẹ́ mi lé, mo fẹ́ mu wálẹ̀. Kán lè rò pé mi mo. Ṣé ìwọ ló nílé ayé ni? Are you not human being like any other person? Mo fẹ́ bá ayé lè jẹ́, mo fẹ́ bá ayé lè jẹ́. Ṣé o ti bá tara ẹ jẹ́ nsìn báyìí? No be you that they control. Look at Alabike, they control you. Amebo, wo bí Alabike ṣe control ẹ. Wo, I pour you spit for face. I pour you spit for face. Ṣáà sọ fún ẹ. Ṣé we no tell you? Ó rí pé omi ti gbẹ lẹ́yìn ẹja ẹ̀ báyìí. Gbogbo àwọn tó máa ń dìmọ̀ra oníkálukú ti rí pé ó ti fi tiẹ̀, ó ti fi bàtàyé wọn jẹ́. Mọ̀mọ́ ò ti jápa. No be only you now, ló ń ṣẹ̀sìn kiri. Ó ti fi tiẹ̀, ó ti fi báyé mọ̀mọ́ jẹ́ now. Mọ̀mọ́ ti wá di ewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́. Ìwọ nìkan ló wá ń dáṣẹ̀sìn kiri láàrin wọn. Wọ́n wá ń gba ẹ síbí, Alábìkẹ́ ń gba ẹ síbí, Mega ń gba ẹ sọ́hùn. Ìyá Odó ń gba ẹ síbí, wọ́n wá ń gba ẹ bí bọ́ọ̀lù láàrin ara wọn. Look at yourself. Ridiculous. Mo fọwọ́ bojú fún ẹ. Shame they catch me on your behalf. Amebo. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. Tó bá sọ pé ó máa bàyàn jẹ́. Wọ́n máa mú wọn náà balẹ̀. Ṣé bó mọ̀ pé ó máa ń rò pé gbọ́n smart. Ó yá, how come you fall for Alabike's trick? Ó yá, lapdog, wá jókòó síbí. Lapdog, ṣẹ́tìrí. How come you fall for Alabike's trick? Ó lóun resign. Ta ló gbéṣẹ́ wéré lọ́wọ́ tó sọ pé òun resign? Ta ló gbéṣẹ́ rán ẹ? Ìwọ kọ́ ló gbéṣẹ́ rán rẹ̀ tó sọ pé ó fẹ́ máa bá yéèyàn jẹ́ mú yàn wálẹ̀. Ìgbà tó wá rán ẹ níṣẹ́ dé tòrutòru báyìí, ó ti wá jẹ́ before kó tó di pé ó sọjí, ó sì jẹ́ṣẹ́ yẹn. Wọ́n pe ẹlẹ́dàá wèrè. Wọ́n pe ẹlẹ́dàá ẹ̀ gbàbọ̀dè fún ẹni. Orí inú ẹ̀ ó gbàbọ̀dè fún ẹni Amebo. Torí ẹ̀ ló ṣe lọ́ ń ṣe iṣẹ́ tó hàn sanwó fún. Ló ṣe lọ́ ń ṣe free advert fún Alákìjà. Mo gbé mi kú mi dáràn. Amebo ṣẹ̀sìn. Ló fi lọ́ ń ṣe free advert fún Alákìjà. Wá sin Àbíkẹ́, ìwọ gọ́gọ́ lẹ́rú Àbíkẹ́ ń sìn. Ó rí bó ṣe sin Àbíkẹ́ for how many days back to back. Ó dẹ̀ ṣe free promo kò sówó, wọ́n sanwó fún ẹ. Now you carry your leg, come into a matter wey no concern you. Nǹkan tó dáa fún ẹ náà ni. Ó ní no publicity is bad publicity kẹ̀. Alakija must trend. Alabike, don't leave Tope Etemu. Hold her for neck so that Amebo can continue to keep it rolling. What shere? You must roll am. Oh, big head. Ìwọ gogo lẹ́rú Àbíkẹ́ ńsìn. Ìwọ lẹ́rú Alabike. Amebo, ẹrú Alabike. Alabike, you can just pay Amebo some. O lè fún ní 7,500. 7,500. Kó má dàbí kó ṣiṣẹ́ lásán. Orí láti jọ́ tó ti ń ṣe ó tún lọ ṣiṣẹ́ iṣẹ́ ẹrú f'Alabike. Ta lẹ́rú sí rẹ̀? Amebo lórí ẹrú. Ta lẹ́rú sí báyìí? Allah. Ta lẹ́rú ẹ̀yin èèyàn mi? Ta lẹ́rú sí báyìí? Amebo, shame on you. Sorry. Pẹ̀lẹ́, a dẹ̀ sọ fún ẹ náà. A sọ fún ẹ náà. Kéèyàn jókòó sí di ìbàjẹ́, ìdí kan máa múyàn wálẹ̀, kan máa bá tèèyàn jẹ. Nǹkan tó máa dà náà lélẹ̀, báwo ló ṣe rò pé láìpẹ́ ṣe máa end? Nǹkan tó máa dà náà lélẹ̀. Wọ́n ní Alabike don't leave Tope Etemu o.
Hold that for next so that Amebo can continue to keep it rolling. Do you know how much Werey is paying for advert? So Amebo is working for you freely. Amebo, sorry. Orí ẹ̀ ló gbà bọ̀dé o. Bó ṣe bá sọ pé ọ̀gá mi Amebo, you should be a prophetess. Wọn ò gbé yẹn fún ẹ látọjú àlá pé Alábìkẹ́ tó ń ṣe mẹ́ta lọ́kan. She's Muslim, she's Christian, she's traditionalist. Mẹ́tẹ̀ẹ̀ta ló ń ṣe papọ̀. She's traditionalist. Ọmọ yẹn ó rí àánú gbà burúkú. She's a favoured girl from God. So who are you to say you want to bring her down? Wá ṣiṣẹ́ fún ni. Bẹ́ẹ̀ ni. Ìṣẹ̀dá ẹ̀ náà gbéṣẹ́ yẹn fún. Ó rí pé o tẹ́wọ́ gbà báyìí. Wọ́n gbé ẹ̀ wọ́n pè ṣẹ̀dá ẹ̀ Amebo. Ó wá sọ pé ó fẹ́ lọ. Má ti lọ. Dúró ṣe díẹ̀ sí. Ṣe díẹ̀ sí o, àǹtí mi. Àbí brother mi. See him. Amebo. Gbogbo ẹ̀ kò dáa. Ṣó yẹ kí mọ̀mọ́ kó fi Amebo lẹ̀? Ṣebí mọ̀mọ́ ni Amebo máa ń tì síwájú tẹ́lẹ̀. Ìgbà tí mọ̀mọ́ ti rí pé olórí burúkú ti fi tiẹ̀ kó bá mọ̀mọ́ ti jápa mọ̀mọ́ ti fi ilẹ̀ ó nìkan ló wá ṣiṣẹ́ ẹrú. Lójú ayé ẹ̀ ó tún wá ṣiṣẹ́ ọ̀fẹ́ f'Alábìkẹ́. Ẹ̀yin èèyàn mi ó dáa kéèyàn máa ṣe dáadáa. Ẹ má bẹ̀rù gbogbo àwọn tó ti kò láìdè fáwọn fẹ́ mú yín wálẹ̀. Ojú ayé yín báyìí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run máa jẹ́ kó ṣerú yín ni. Ọlọ́run máa jẹ́ kó ṣe kí ni kó ṣerú yín. Ọmọ mi Alábìkẹ́ wọ́n Ọlọ́run ti dá ẹ láre. Kò sí nǹkan kan tẹ́nibọ̀dì lè ṣe. Bẹ́ẹ̀ ni sórí fíìmù ẹ̀ ó máa ta a máa ṣí ẹ̀ pa. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. A máa ṣí ẹ̀ pa. Wàá rí tí ẹ̀ ṣe nu Nollywood pẹ̀lú ògùn Ọlọ́run. Kò sí anybody tó lè mú ẹ wálẹ̀. Anybody mo pè. Àfi tẹ́ni bá fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò níbi tó dé. Bẹ́ẹ̀ ni àfi tó bá fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò ló máa sọ pé ó máa mọ̀mọ́ lọ́mọ wálẹ̀. Torí monetization. Torí pé kán lè sọ pé ìwọ náà ni ìyá ṣe kinní kan wà jù erùpẹ̀ lásán. Kí la mú wáyé kí la mú lọ? Kí la mú wáyé kí la fẹ́ mú lọ? Téèyàn bá máa wọ mọ́mọ́ alpha ṣẹ̀rì. Èwo nu yín ló nílé sínú òyìnbó àti ẹ̀gbọ́n kìíní yẹn. Ìgbà tó ti bójú mọ̀mọ́ jẹ́ tọ́tọ́ pé ilé òkè ṣe achievement. Kí làwọn ọmọ yín ṣe kí náà jẹ́nu ayé ìwé wo náà ká ọmọ l'achievement. Mọ̀mọ́ ò lè sọ̀rọ̀ yẹn mọ́. Èwo nu yín. Ẹ jẹ́ kí bá mọ̀mọ́ sọ torí àárín mọ̀mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. Èwo nu yín ló nílé sílùú òyìnbó. Ṣé ẹ ti rí mi ìwà ní ṣàwòrò idẹ báyìí tí mo fẹ́ kó sọ́wọ́? Ṣé ẹ ti rí ó ní inscription ó ní embargo àbí kí ni mọ̀mọ́ máa ń pè yẹn náà? Cardiac implantation. Mọ̀mọ́ àwọn bandit ẹ pẹ̀lẹ́ mọ́. Kí ló ṣẹ̀yìn náà? Kí ló tún ṣẹlẹ̀ sí yín báyìí? Màá rí yín ó tó mà ní mà tó. Ẹ wo àgbọ́dọ̀ gbọ́ kì í gbọ́ kó abọ́ rẹ̀ àgbà lọ́sìn máa ń sọ. Ẹ gbọ́dọ̀ tí kù sí i o. Ẹ sì máa ṣẹ̀sìn díẹ̀ sí o. Ẹ má tí kú o. Ẹ padà wá o. Torí ẹ̀yin lẹ sọ pé ẹ máa jàwọ́ 70 o. Ibo náà sì gbẹ̀yìn dé tẹ́tí fẹ́ máa sá lọ. Kí ló ń sọ àwọn pípọ̀ wọ̀nyí tó ń sá lọ náà? No be them dey look for wàhálà. Jẹ́jẹ́ ni wàhálà máa jókòó tẹ́ máa lọ máa tọ́. Jẹ́jẹ́ lè ṣù máa jókòó tẹ́ lọ máa dọ́ lẹ́pọ̀n tẹ́ máa fà lẹ́pọ̀n. Tẹ́ bá wá rí wàhálà ń sí báyìí máa ẹ wò ẹ jẹ́ a máa lọ. Ẹ má wọ̀rí. Mo bá ṣe ń ṣẹ̀sìn èmi máa gbẹ̀sìn wọn wá fún yín.